A kú déédé àsìkò yìí, àkójọpọ̀ ìròyìn ọ̀sẹ̀ la mú wá fún yín. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọalọ́runmadẹ̀. Ìbẹ̀rùbojo ti bẹ́ sílẹ̀ láàrin ẹgbẹ́ coalition ní ADC bí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ṣe ń náwó gan àwọn tó ṣe gbòógì láàrin ẹgbẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ láti yẹ àga mọ́ ààrẹ Bọ́lá Tinubu nídìí níbi ìdìbò ọdún 2027. Gómìnà àná fún ìpínlẹ̀ Sokoto Aminu Tambuwa ní EFCC ti bẹ̀rẹ̀ ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀sùn jìbìtì n189 billion tí wọ́n ní wọ́n ṣe màgòmágó rẹ̀ nígbà ìṣèjọba rẹ̀ láàrin ọdún 2015 sí 2023. Akọ̀wé ẹgbẹ́ ìdàpọ̀ ADC Bọ́lájí Abdullahi fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ní ọmọ ẹgbẹ́ wọn mẹ́ta tó ṣe gbòógì ni wọ́n ti ránṣẹ́ tí ó jẹ́ gómìnà àná ní àjọ EFCC ti ránṣẹ́ sí fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Nínú àtẹ̀jáde ni Abdullahi ti ṣe ẹ̀sùn wípé àjọ EFCC ti tàpá sí òfin ìṣẹ̀dálẹ̀ wọn pẹ̀lú bí wọ́n ṣe ń wú ẹ̀sùn ọjọ́ pípẹ́ síta tako àwọn alátakò olóṣèlú tí wọ́n sì ń kọtí ìgbọ̀nyìn sí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Ṣùgbọ́n EFCC fèsì wípé àwọn kì í ṣe irinṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú kankan, ìka tí ó bá ṣẹ̀ làwọn ń gé. Lẹ́yìn oorun ọjọ́ kan ni Tambuwa tó gba ìyọ̀ǹda kúrò lákàtà àjọ EFCC. Bí ó ti padà sí ìpínlẹ̀ Sokoto ni àwọn alátìlẹyìn rẹ̀ fi ìlù àti ìfọ́n kí i káàbọ̀ padà. Lẹ́yìn èyí ni ó bá ìpéjọpọ̀ ọ̀pọ̀ èrò sọ̀rọ̀ ní ilé rẹ̀. Níbẹ̀ ni ó ti jẹ́jẹ̀ẹ́ àti máa jà fún pínpín ire àti ìjọba tiwantiwa ní ìpínlẹ̀. Tambuwa ní òun kò ní fi ààyè gba ìkóniláyàjẹ, òun sì mọ̀ wípé àṣeyọrí yóò jẹ́ tiwọn. Àjọ NDLEA ti fi ọwọ́ ṣìkún òfin mú olùdásílẹ̀ àti alákòóso ilé ìjọsìn The Ton of Mercy Church Adéfolúṣọ́ Ọláṣẹlẹ̀ tí wọ́n tún mọ̀ sí Abbas Àjàkáyé lórí ipa tí ó kó níbi kíkó egbòogi olóró láti ilẹ̀ Ghana wọ Nàìjíríà. Ọláṣẹlẹ̀ tí wọ́n ti ń wá tipẹ́ ní ọwọ́ tó ní ọjọ́ Àìkú ọjọ́ 3 oṣù kẹjọ ọdún 2025 ní ilé ìjọsìn rẹ̀ tí ó wà ní Òkun Àjà, Lẹ́kì, ìpínlẹ̀ Èkó. Nínú àtẹ̀jáde ni agbẹnusọ àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ti ṣàlàyé wípé ikọ̀ òṣìṣẹ́ wọn dúró títí di ìgbà tí wọ́n fi parí ìsìn ọjọ́ ìsinmi kí wọ́n tó mú bí ó ṣe fẹ́ dásẹ̀ kúrò nínú àyíká. Níbi àpatẹnujẹ́wọ́ ni olùṣọ́ àgùntàn ti jẹ́wọ́ wípé òun á máa kó egbòogi olóró láti Ghana wá Nàìjíríà. Òun ní lẹ́ẹ̀mejì tí òun ti sá mọ́ àjọ ìjọba lọ́wọ́ ni òun fi sá lọ ìwọ̀ oòrùn Áfíríkà láti lọ fi ara ṣoko. Àyàngbùnrin ìlú Ìkòròdú Ọba Kabiru Ṣótóbí ti fi oyè ìyá ọba ìlú Ìkòròdú dá obìnrin àkọ́kọ́ Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu lọ́lá gẹ́gẹ́ bí ara ètò fún ayẹyẹ ọdún 10 ìgbádé. Níbi ayẹyẹ yìí láti rí Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì, Akárìgbò Rẹ́mọ Ọba Babátúndé Àjàyí àti alága fún àjọ NDLEA ajagunfẹ̀yìntì Buba Marwa. Nínú ọ̀rọ̀ Tinubu ni ó ti fi ìdùnnú rẹ̀ hàn sí His Royal Majesty, ẹbí, ọba àti gbogbo ènìyàn ìlú Ìkòròdú fún bí wọ́n ti kà á kún láti lẹ́tọ̀ọ́ sí irúfẹ́ oyè bẹ́ẹ̀. Ó ní oyè ìyá ọba kì í ṣe iyì nìkan fún un, ó tún jẹ́ ojúṣe sí iṣẹ́ ìlú. Bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ipò pàtàkì ní ìpínlẹ̀ Èkó. Àwọn alámòjútó Green Legacy Hotel tí wọ́n jẹ́ ẹ̀ka Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library ti lérí àti gbé ìgbésẹ̀ ìlànà òfin tako àjọ EFCC lẹ́yìn ìkọlù sí ilé ìtura wọn ní ọjọ́ Àìkú. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alámòjútó ilé ìtura Vitalis Ọ̀tẹ̀sẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé ó fẹ́ẹ̀ tó 50 òṣìṣẹ́ àjọ EFCC tí wọ́n dìhámọ́ra ogun tí wọ́n ya wọ ọgbà ilé ìtura wọn láàrin aago 2 òru. Bí wọ́n ti ń yìnbọn sókè ni wọ́n ń lérí àti pànìyàn níbi ayẹyẹ tí ó wáyé ní ẹ̀gbẹ́ omi ìgbafẹ́ ilé ìtura. Ilé ìtura yìí ní ìgbésẹ̀ àjọ EFCC jẹ́ ìtàpá sí ẹ̀tọ́ fún àwọn tí ó kórajọ fún ayẹyẹ tí ó fi ojú hàn gbangba pẹ̀lú àwọn tí wọ́n fi ara pa níbi ìkọlù. Ìdí nìyí tí ilé-iṣẹ́ fi ń béèrè fún àlàyé lórí ìgbésẹ̀ àjọ EFCC àti ìtọrọ àforíjì, àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n á gba ilé-ẹjọ́ lọ.
ṣùgbọ́n nínú àtẹ̀jáde ní agbẹnusọ àjọ EFCC Délé Oyèwálé ti ní nínú ọgbà ilé ìtura tí ó wà láàrin OOPL ni àwọn ti ṣe ìkọlù kìí ṣe OOPL fúnra rẹ̀. Oyèwálé ṣàlàyé wípé ìkọlù yìí wáyé lẹ́yìn tí wọ́n gbọ́ wípé àwọn kan fẹ́ ṣe ayẹyẹ ní etí omi ìgbafẹ́ OOPL pool party láti ṣe àjọyọ̀ owó jìbìtì tí wọ́n rí gbà. Ó ní ibi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti kọ́kọ́ gbèrò ayẹyẹ yìí kí wọ́n tó wá gbé wá sí ilé ìtura tí ó wà láàrin OOPL pẹ̀lú èròǹgbà kí ọwọ́ má bàa tó wọn. Lẹ́yìn ìwádìí ni àfihàn jẹ jáde wípé ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n mú yìí ni wọ́n lọ́wọ́ kan ìbàjẹ́ nínú. Àjọ EFCC sì ti ń fi ojú wọn ba ilé ẹjọ́. Kò dín ní ẹ̀sùn 12 tí wọ́n ti ṣe àwárí lórí àjàkálẹ̀ àrùn mpox láti ìdàgbàsókè ilé ìwòsàn ìjọba ní ìjọba ìbílẹ̀ 8 ní ìpínlẹ̀ Ondo. Adarí ẹ̀ka tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn ní OSPHDA Victor Adéfisóyè ni ó ṣe àfihàn yìí ní ìlú Àkúrẹ́ níbi ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn lórí abẹ́rẹ́ àjẹsára fún mpox. Adéfisóyè ṣàlàyé wípé àrùn tí a mọ̀ tẹ́lẹ̀ wípé lára ọ̀bọ ni wọ́n ti ń kó ní ìwádìí ṣe àfihàn wípé ó ti wà lára oríṣiríṣi ẹranko. Ó ṣe àpèjúwe àjàkálẹ̀ àrùn yìí ní èyí tí ó ṣeé kó, ìdí nìyí tí àwọn fi gbọ́dọ̀ tètè kápá rẹ̀ nípasẹ̀ abẹ́rẹ́ àjẹsára kí ó tó tàn ká. Ìjọba àpapọ̀ ti yọ̀ǹda ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kan Comfort Emansin, èrò ọkọ̀ Ibom Air fún ìwà tí ó hù nínú ọkọ̀ òfurufú. Bákan náà ni wọ́n ṣe àdínkù gbèdéke tí wọ́n fún ìlúmọ̀ọ́ká olórin Àyìndé Wasiu aka Kwam1. Mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú àgbà amòfin Festus Keyamo ni ó ṣe ìkéde yìí lẹ́yìn ìjíròrò pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn ní ẹ̀ka ọkọ̀ òfurufú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mínísítà, ìpinnu yìí wáyé lẹ́yìn àgbéyẹ̀wò àti ẹ̀bẹ̀ láti ọ̀dọ̀ àwọn onínúure ọmọ orílẹ̀-èdè àti àbámọ̀ tí àwọn afẹ̀sùnkàn ṣe àfihàn. Keyamo ní Ibom Air ti gbà láti jọ̀wọ́ ẹ̀sùn tí ó pè tako omidan Emansin tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú lórí ìṣẹ̀lẹ̀ ọjọ́ 10 oṣù kẹjọ nígbà tí ọlọ́pàá gba ọ̀rọ̀ ẹnu rẹ̀ níwájú agbẹjọ́rò rẹ̀ ni ó fi kábàámọ̀ lórí ìgbésẹ̀ tí ó gbé. Lórí ẹ̀sùn Kwam1 àti Valuejet, mínísítà ní àjọ NCAA yóò ṣe àdínkù gbèdéke rẹ̀ sí oṣù kan. FAAN náà gbà lérò àti sọ olórin Fuji yìí di aṣojú àmbásẹ́dọ̀ wọn lórí ìdánilẹ́kọ̀ọ́ ààbò pápákọ̀ lẹ́yìn tí ó ti wá sí gbangba wálíà wá tọrọ àforíjì lórí ti awakọ̀ òfurufú Valuejet Captain Olúrántí Ògòyì àti First Officer Ivan Ọlọ́ba tí wọ́n gba láísẹ̀nsì wọn. Wọ́n ní àwọn náà yóò ní àǹfààní sí láísẹ̀nsì wọn padà lẹ́yìn oṣù kan. Keyamo kéde wípé ìdánilẹ́kọ̀ọ́ yóò wáyé fún àwọn òṣìṣẹ́ pápákọ̀ títí kan àwọn aláàbò lórí ọ̀nà àti ṣe àmójútó fàákájà láti ọ̀dọ̀ èrò ọkọ̀ kí ó tó di rògbòdìyàn ńlá. Ṣùgbọ́n ìgbésẹ̀ ìjọba yìí tún ti dá awuyewuye mìíràn sílẹ̀ ní ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ òfurufú. Àwọn tí ọ̀rọ̀ kàn nídìí iṣẹ́ àti awakọ̀ pilot ṣe àpèjúwe ìpinnu ìjọba pàápàá jùlọ lórí Kwam1 gẹ́gẹ́ bí èyí tí ó ti yá jù tí kò sì lẹ́tọ̀ọ́ bí a bá ṣe àgbéyẹ̀wò bí ẹ̀ṣẹ̀ yìí ṣe pọ̀ tó. Lára àwọn tí ó fi ẹ̀hónú wọn hàn lórí ìpinnu ìjọba ni former chief pilot Captain Mohammed Badamọ́sí tí ó ní nígbà mìíràn bí òye nǹkan kò bá yé èèyàn dáadáa níṣe ni ó yẹ kí ènìyàn súnmọ́ sẹ́yìn. Ó ṣe àpẹẹrẹ Emansin. Ó ní òun kò ní ìṣòro pẹ̀lú bí wọ́n ṣe foríjì ṣùgbọ́n ìpinnu àti sọ olórin di àmbásẹ́dọ̀ ààbò ní pápákọ̀ pẹ̀lú gbogbo bí ẹ̀sùn rẹ̀ ṣe ní agbára tó kò mú ọpọlọ dání. Lẹ́yìn ọ̀rẹyìn ni àfihàn mìíràn tún jẹ jáde lórí ìdí tí ìjọba àpapọ̀ fi jọ̀wọ́ sẹ̀ríà wọn fún Emansin àti Kwam1.
Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé wọ́n fi tipátipá mú Kwame tọrọ àforíjì gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ rẹ̀ bí ó bá fẹ́ kí àwọn alágbára bá a dá sí i. Ìgbésẹ̀ yìí kan náà ni ó mú iléeṣẹ́ ọkọ̀ òfurufú Ibom jọ̀wọ́ ẹ̀sùn tí wọ́n pè tako Emerson lẹ́yìn tí wọ́n ṣe àgbéyẹ̀wò ipa tí àwọn náà kó nínú rògbòdìyàn àti ọ̀pọ̀lọpọ̀ ìlérí àwọn ará ìlú láti bá Emerson pe ẹ̀sùn tako ìjọba àti Ibom Air ní ilé-ẹjọ́. Alámòójútó iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ Fresh FM Nàìjíríà tí ìlúmọ̀ọ́ká olórin àti sọ̀rọ̀sọ̀rọ̀ Yínká Ayéfẹ́lẹ́ dá sílẹ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé iná ṣẹ́yọ ní olú iléeṣẹ́ wọn tí wọ́n ń pè ní Music House tí ó wà ní Challenge ìlú Ìbàdàn ní ìrọ̀lẹ́ ọjọ́ Ẹtì. Àtẹ̀jáde yìí ṣàlàyé wípé gbogbo stúdíò wọn méjèèjì ní iná jó kanlẹ̀ títí kan yàrá ìròyìn, yàrá ẹ̀rọ àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ agbóhùnsáfẹ́fẹ́. Gbogbo akitiyan àti kápá iná kí àwọn panápaná tó dé ló já sí pàbó. Látàrí bí iná ọ̀hún ṣe pọ̀ tó, bẹ́ẹ̀ kò tíì sẹ́ni lè fìdí ẹ̀ múlẹ̀ ohun tí ó ṣe okùnfà ìjàmbá iná. Alámòójútó fún iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Ọ̀yọ́ Akínyẹmí Akínyínká fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò bí ó ti ní àwọn òṣìṣẹ́ wọn wà lójú iṣẹ́ wọ́n sì ti ń kápá iná. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.